gbogbo yín gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé mo kàn fẹ́ kẹ́ ẹ wo fídíò olórí ibú tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ọmọ òfò tí ò ní délé láyọ̀ tí ó padà sàdánù sílùú tí ń gbé nílùú èbó òfò títí ń fọ pátá tó wà tí ó padà sórí bú. láti Yorùbá búdò dáná máa fi kẹ́rù wálé nígbà tá a máa rí irin ló kó wálé kí la fẹ́ fi irin ṣe irin òun ni bàbá fi mọ́tò kó wálé tán fẹ́ lọ kó wá láti Canada kò sí nǹkan kan tán ní gbé wá àbòdè Canada ọ̀hún àárín nǹkan kan bẹ́ẹ̀ tọ́lẹ́tì náà sì ni wọ́n ń fọ̀ ń bẹ̀ fún Jésù tọ́lẹ́tì ni wọ́n ń fọ̀ ń bẹ̀ fún Jésù ẹ wá dé tán ẹ wá fẹ́ máa torí ìrùn wa mọ́lẹ̀ ìjọ tí mo ti mọ̀ pé òwádé yìí mo ti ń fura ó ní ẹ má wọ́rì àbá yín ṣe ìṣẹ̀ṣe yín ta ló ní ìṣẹ̀ṣe tẹ́lẹ̀ èyí ìṣọba kọ́ ni ọba gan ló yẹ kó jó lórí ìṣẹ̀ṣe àbá yín ṣe ìṣẹ̀ṣe yín ṣọba nu ṣé ọba nìyẹn ni ẹ bá mi sọ tí òwádé bá fẹ́ ká dáríjì òun kó padà sí ilé Ifẹ̀ yẹn kó lọ bẹ Ọọ̀ni mi ò kékeré Ọọ̀ni rí ṣùgbọ́n ọmọ mi ìsì kì í ṣe ọmọ Ifẹ̀ Èkìtì ni mí àmọ́ I will always protect my orírun màá máa protect orírun mi ẹ wo bá ṣe respect Ọọ̀ni tó lọ́dọ̀ wa à ń fẹ́ kíyàn tẹjú Ọọ̀ni mọ́lẹ̀ lọ́dọ̀ wa mi kì í sì ṣe ọmọ àlè ọmọ ọkọ ni mí ẹni tó bá ń yájú sí Ọọ̀ni ọmọ àlè ni ẹ wo nǹkan tí bọ̀bọ̀ yìí kọ ṣé kì í ṣe ọmọ àlè ẹni tó bá ń yájú sí Ọọ̀ni rìṣà àdìmúlà gbogbo àgbáyé ojú wo òjìjí wo òjì fìrí àbẹ ẹ mọ Ọọ̀ni rìṣà ni ẹni mọ òkú ẹni kò mọ ó ń lọ níwájú afẹ́fẹ́ lásán tó fẹ́ sí ènìyàn wọ́n mọ̀ pé èèyàn ń lọ Ọọ̀ni rìṣà ṣé ọba yẹpẹrẹ lẹpẹ ni ẹ wá fi ń kàn bí Ọ̀wọ́adé Aláàfin ìgbà ọlẹ́sẹ̀ ń joyè Aláàfin ìgbà ọlẹ́sẹ̀ bẹ́ẹ̀ sí ń jẹ́ báwo kí who is number 16 lẹ́sìn wà nínú kínní òpònú ni yín gbogbo yín nílùú Ọ̀yọ́ yẹn òpònú ni yín ẹ ní ìtàn irin ẹni bá sì fẹ́ dógúndógún yóò máa pìtàn kìtàn náà ni ẹ ní ìtàn irin nílùú Ọ̀yọ́ ẹyẹ ń yájú sí Ọọ̀ni mọ́ ẹyẹ ń jẹ́ kí Fúlàní púṣì yín mọ́ nílùú Ọ̀yọ́ ó wá dùn adẹ̀ láwọn babaláwo nílùú Ọ̀yọ́ ṣùgbọ́n wọn ò sọ òótọ́ ẹ sọ òótọ́ nílùú Ọ̀yọ́ ẹ̀yin babaláwo tó wà ń bẹ̀ àbòsí lẹ́ ń ṣe àbòsí ni kọ́mọ́ amako Ọọ̀ni ní bàbá Ọọ̀ni ní bàbá Ọọ̀ni ní bàbá ẹwà ń bẹ ẹwà àwìtàn kìtàn tí wọ́n pa lójú Ọ̀wọ́adé bàbá àgbàyà kan òpó olúrédèrèdè játidàtí yamayama tó jókòó níjọ́sí tó ń pìtàn fún Ọ̀wọ́adé ṣáwọn babaláwo jókòó síbẹ̀ wọ̀nyẹn ni tí gbogbo wọn dẹ̀ ń kéke kábíyèsí o wọ́n dẹ̀ ń pàtàn rí ibú fún Ọ̀wọ́adé dẹ̀ jókòó náà mú ìwé ó bẹ̀ sí ń kọ́ wọ́n ń fún ní jam. dẹdẹ wúrẹ tó sọ̀rọ̀ tán ní ìsìn ibi tẹ́ ti mọ ọmọ ọkọ Yorùbá ó nìyẹn ẹ rí i pé ó ti gbé sájò bó ṣe wà yẹn òfò ní í ṣe níbi tó wà nílùú èbó mẹ́wọ̀n òfò àdánù ní í ṣe ń bẹ̀ báwọn oṣù ọ̀pọ̀ lè padà wálé mọ́ torí òfò lómi ẹ̀fọ́ ṣe o. now inú ọ̀rọ̀ tí ń sọ ẹ̀yin dìndìnrín dàdàngọ́ ní sẹ́yìn lẹ́rán ní sẹ́ńtì ń sọ bó ṣe sọ́hun bó ṣe sọ sáwàhùn káwa náà wá mú ọba Ọọ̀ni Ifẹ̀ déédéé bó ṣe bú ọba wa bó ṣe bú Aláàfin Ọ̀yọ́ káwa náà bú Ọọ̀ni Ifẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tẹ́sí wàláì ọ̀rọ̀ kìí sọ̀rọ̀ pé ẹ̀wọ̀n aṣọ funfun káàkiri tẹ́ bá wọ aṣọ funfun ìlú yín ni ó ti máa ṣiṣẹ́ kìí sọ̀dọ̀ tí wá ń bì òkè bó ṣe bú Aláàfin Ọ̀yọ́ nísìn ọ̀tẹ̀ yín lọ́rùn látòní lọ ẹ máa retí àbùkù Èkìtì àti Ifẹ̀ ẹ máa retí àbùkù gbogbo àbùkù tẹ́ bá wá rí tá a bá wá yẹ̀yẹ́ Ọọ̀ni Ifẹ̀ tàbí tá a yẹ̀yẹ́ àwọn ọba tí ń bẹ lẹ́kìtì kì í ṣàwa o Ọ̀yọ́ Mèsì làwa akàfẹ́kẹ́ tó rí yun ni torí lẹ́yìn èyí mọ̀ pé yóò tún jáde tó láti dáadáa mo ti mọ̀ because tí bá ń sọ̀rọ̀ mo ti mọ̀ ọ́ jẹun tó ní mental problem abẹ́ni tó wà depressed tó jẹ́ pé condition tó bá kú òǹlé lọ́rùn náà kò tó rí sẹ́sẹ́ info tọ́lẹ̀tì káàkiri ń bẹ̀ ni because wọ́n bá ní tó sọ láwọn kan pé àwọn gbogbo ọdún fídíò náà àwọn kan ti ń bẹ lọ́hùn tí ọba gbé wọn ṣé ìlú èbó gbé wọn ṣé bí lẹ́tọ̀ ń gbé ìlú èbó náà ni ó yàtọ̀ sẹ́ni tí ń gbé pálọ̀ ní ìfún ẹ ti ń gbé Nàìjíríà gbọ́dọ̀ wọ́n gbé tó ti ṣe fídíò kí lọ sí ìlú èbó kí lọ ṣe nígbà táyé yìí ti bàjẹ́ sí ìlú èbó tẹ́ ti ṣòfò mẹ́ ọ̀rọ̀ ẹnu yín ọ̀wá dáa ẹ̀yin ọmọ Ifẹ̀ ṣe bẹ́ẹ̀ rí bó ṣe bú Aláàfin Ọ̀yọ́ ṣe bínú yín dùn
mo ti lọ wo comment section ẹ máa retí o wo ẹ̀fẹ̀ la èmo sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀fẹ̀ la tó fi di sìn àwọn ò tí ì bu Ọọ̀ni Ifẹ̀ o bí ṣe ń sọ àwọn náà ó bu Ọọ̀ni Ifẹ̀ ọlọ́ba gbọ́ àwọn náà ó bu Ọọ̀ni Ifẹ̀ tá a bu Ọọ̀ni Ifẹ̀ tá a yẹ̀ yẹ̀ Ọọ̀ni Ifẹ̀ gidi ẹ múra lẹ̀ o ẹ tètè lọ́ máa ṣàwọn ètùtù ẹ múra lẹ̀ á bu yín gidi ni o á bu ọbẹ̀ Èkìtì ẹ gbogbo ọba tí wọ́n bẹ lẹ́kìtì àwọn fẹ́ mọ̀ àti ẹ̀fẹ́ mọ̀ bóyá tẹ́ ẹ̀ sọ pé ń bẹ lọ́dọ̀ yín bọ́ yóò tọ́ ni àbírọ́ ni ṣe ẹ understand ìgbà tẹ́ ti lè rí eléyìí o kọ́ mọ̀ bú ọba aládé ṣe ìpè tẹ́lẹ̀ báwọn bàbá yín ṣe máa ń parọ́ náà nù bẹ́ẹ̀ ní Oòduà lọ́kọ́ lọ Mẹ́kà bẹ́ẹ̀ tó níwọ̀ ni ẹnìkan ni àdìmúkéde kan gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé kọ̀ gbogbo agboolésì ẹ̀ ní dẹ́rìn ẹranko ibi ọwọ́ alọ́run lọ bá wọn ìbò kó níwọ̀ àdìmúgànà léwọ̀ ẹ̀yin ọmọ àdìmúgànà ni o ẹ̀yin àdìmúgànà gbogbo àgbáyé orí rẹ̀ ò pé o ní ọpọlọ bá a ń kàlí kò sí ọpọlọ kankan lórí ẹ̀ bá a ní ìsìn èyí o náà ó níbi ìrìnlẹ̀ kan tó jáde níjò ní àrí fídíò tiẹ̀ mọ́ ọlọ́ máa ń lé bá o ọlọ́ máa ń lé ọ̀nà tọ́mọ ló fi gbẹ́dà ọ̀nà tọ́pọ̀ ló fi wà lórí ẹ̀dà kò sí láti dáadáa náà náà wà bá wọn mùsùlùmí ó bù kírísítẹ́n etí mọ̀mọ́ tó ọmọ ìfilé ayé rẹ̀ sínú because ìlú èbó tó wà ò gbé ọ́ inú ilé wọn máa ń di ọ̀ níwèé èlú náà wọ́n máa gọ sínú ilé ọmọ ṣe fídíò tó rọ̀ mọ̀ pé tó bá jáde táwọn ò gbé ọ́ wọ́n sì dìpọ́tì ẹ̀ka ìní léè tó ṣeun wọ́n dìpọ́tì ẹ̀ka ìní ó ní jèrè wálé àmọ́ gbogbo yín sẹ́ẹ̀rí bí àtúntì ìbú Ọọ̀ni Ifẹ̀ sẹ́ẹ̀rí bóun ṣe sọ tí ń bú Aláàfin Ọ̀yọ́ wọn kọ́ wa ni o à ń bọ̀ àmọ́ mẹ́rin wá sẹ́ẹ̀rí bí àti ọba wa yá táwọn bàbá jáde ẹ̀wà ẹkún ẹ̀ ní rí wà mo fọlọ́ bàṣẹ lẹ́rìí ẹ̀wà ẹkún ẹ̀ ní rí èyí sọ̀rọ̀ àwọn kìíní sọ̀rọ̀ bàbá náà lẹ́yìn kò sọ̀rọ̀ pé bàbá o ká yẹ̀yẹ́ yín gidi àbáyé bàbẹ́ ẹ̀ mọ́ ní sùúrù o ẹ̀ dúró dé wa òní bàjẹ́ orúkọ mi ò yí padà mọ́ ẹ ṣe ẹ prógámù yẹ jẹ́ wọ́n rí dáadáa o ẹjọ́ lórí ibú olórí ìwọ̀n rí